monitoring spirit ló ń jẹ́ ọkọ ọ̀run aya ọ̀run àti ẹgbẹ́ níní tíyan bá dẹ̀ ti níyẹn kò lè rí ògo lò nítorí pé èṣù ti yan alárànlé lọ èṣù ti fọwọ́ kan ògo irú ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́ a ò mọ̀ bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run èmi tìka lára mi náà bá má ti mọ̀ á pè mí a rán mi níṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì sí ìran ayé a fún mi láwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ pẹ̀lú àwọn àmì mo ṣiṣẹ́ pásítọ̀ fọdún 10 Ọlọ́run dẹ̀ ń lò mí láti gbàdúrà fún àwọn ènìyàn mo ń gbàdúrà fún ara mi náà mo dẹ̀ ń gbàdúrà fún àwọn ènìyàn mo ń ṣe àdúrà sínú omi mo ń ṣe àdúrà sínú òróró mo ń tú àwọn ènìyàn sílẹ̀ àdúrà àwọn èèyàn ń gbà ṣùgbọ́n ayé tèmi ò yí padà ayé tèmi ò dáa èmi náà ò rí ògo lò fún ọdún 10 àkọ́kọ́ mo dẹ̀ jẹ́ aládùúrà ó bá mi débi pé aṣọ kan ṣòkòtò kan bàtà kan ló kù sí mi lọ́rùn mi ní wardrobe síbi kankan mọ́ iṣẹ́ tí mo kọ́kọ́ fi rí owó 9.6 million ní Èkìtì state ojú oorun náà ni bàbá tí wàá sọ fún mi mo dẹ̀ jí mo lọ develop ẹ̀ mo dẹ̀ ṣe mo fi pa 9.6 million ní yíyá yẹn lọ́hùn láti ìgbà yẹn bàbá fún rẹ̀ ló tún wá introduce mi sí tewétegbò bàbá wa máa ń ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ pé bí n bá ṣe ń ṣe ìmí bàbá ní ewé ojú oorun mo ti ń gbọ́ oríṣiríṣi ewé oríṣiríṣi solution sí ìṣòro àwọn ẹ̀dá bàbá ní tí n bá ti wá gbé kalẹ̀ tán á tún ní sọ sáàmù tí màá kà sí kí n tó gbé fún ìyàn lò ìjọ tí mo dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ láyé tèmi gan bẹ̀rẹ̀ sí yí padà gbogbo ìjọ tí mo dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ kò kùnà rí kò fẹ́ẹ̀lì rí. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè orúkọ tèmi ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni ìpè Olúwa Olufẹmi ọmọ Bade-Gboyega tí Ọlọ́run mú mi jókòó sí orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Adó Èkìtì ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì. God bless you yóò dára fún ọ lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ káàkiri gbogbo àgbálá ayé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń ṣe nítorí pé a rán mi gẹ́gẹ́ bí wòlíì fún ìran ìgbẹ̀yìn ayé yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run tún ti sọ̀rọ̀ jáde nítorí Ọlọ́run rán mi sí ọ láti sọ̀rọ̀ nípa kí ni ọkọ ọ̀run kí ló ń jẹ́ ọkọ ọ̀run kí ló ń jẹ́ ẹgbẹ́ níní pé kí wọ́n kọ́ ní èèyàn lẹ́gbẹ́ àti àìrógolò ọkọ ọ̀run ẹgbẹ́ níní àti àìrógolò nítorí fún ọ̀pọ̀ ìgbà mo ti máa ń gbọ́ oríṣiríṣi èèyàn tí ń gbìyànjú láti sọ̀rọ̀ lórí ohun mẹ́tẹ̀ẹ̀ta yìí tó jẹ́ pé èmi náà máa ń ní àǹfààní láti gbọ́ onírúurú ẹ̀dá ènìyàn onírúurú èèyàn pásítọ̀ àfáà wòlíì adáhunṣe wọ́n ti sọ̀rọ̀ nípa ohun mẹ́tẹ̀ẹ̀ta tí Ọlọ́run rán mi sí ọ lórí ẹ̀ lénìí ọkọ ọ̀run ẹgbẹ́ níní pé kán ní èèyàn lẹ́gbẹ́ àti àìrógolò bóyá o tiẹ̀ ti ń lọ ibìkan bóyá o ti máa ń gbọ́ tí wọ́n á ní pé èèyàn ní ọkọ ọ̀run tàbí o ti máa ń gbọ́ tí wọ́n á ní èèyàn lẹ́gbẹ́ tàbí o ti máa ń gbọ́ tán ní èèyàn ò rí ògo lò tí wọ́n á máa sọ fún ẹ pé ológo ni ẹ ṣùgbọ́n tí nǹkan tó dára ò ṣẹlẹ̀ sí ẹ rí àwọn nǹkan mẹ́ta yìí lọ́lọ́run ní pé kí n mú ojútùú ẹ̀ wá fún ìṣẹ̀dá ènìyàn nítorí tí a rán mi sí ìran ẹ̀dá ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáláyé kí ni ọkọ ọ̀run ọkọ ọ̀run tó bá yẹ kó o ti ń gbọ́ tán máa ń sọ pé o lọ́kọ ọ̀run tàbí o lẹ́gbẹ́ nígbà tí nǹkan ò bá yẹ tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó lọ fún ènìyàn tí ayé ènìyàn ò bá lójútùú ara àwọn sáìn ọkọ ọ̀run ni bóyá obìnrin ó tásìkò tó yẹ kó lọ́kọ kò kàn lọ́kọ wọn ò tiẹ̀ kẹ́nu sí rí ó dẹ̀ fáìn kò búrẹ́wà ó kàwé ó gboyè ó qualify ó quality ó pretty ṣùgbọ́n ọkùnrin ò kẹ́nu sí rí àbí wọ́n fẹ́ wọ́n jà jùlẹ̀ àbí gbogbo ayé ò kàn dá bó ṣe yẹ kó dá láti kékeré wá gan tẹlòmí a máa ní bad luck tó bá jáde tàbí tó lọ gbàdúrà wọn á ní oní ọkọ ọ̀run tàbí kán ló lẹ́gbẹ́ kí ni ọkọ ọ̀run kí ni ẹgbẹ́ mo fẹ́ sọ fún ọ lónìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi rán mi ohun tó ń jẹ́ ọkọ ọ̀run ọ̀dọ̀ èṣù ló ti wá aláyànlé àyànmọ́ èèyàn aláyànlé láti ìjọba èṣù monitoring spirit ẹ̀mí tí èṣù yàn tí ni tó bá jẹ́ pé
ọkùnrin ni ọ́, kò bá jẹ́ obìnrin, kò bá jẹ́ ọmọdé, kò bá jẹ́ àgbà, ẹ̀mí tí èṣù ń yàn tì ní òun ló ń jẹ́ ọkọ ọ̀run, òun ló ń jẹ́ ẹgbẹ́. Àwọn agbára èṣù tí èṣù ń yàn tì ní monitoring spirit láti máa bẹjú wo ayé ènìyàn, láti máa fọwọ́ bo ìṣerere ènìyàn, láti má jẹ́ kí ènìyàn lè ṣe rere. Àwọn ẹ̀mí tí èṣù ń yàn tì ní láti máa dí ìṣerere ènìyàn lọ́wọ́, òun ni ó ń jẹ́ ọkọ ọ̀run tàbí ẹgbẹ́ níní. Kí wá ni àìrógolò? Jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí kí ni ògo, kí ni àìrógolò. Now, ènìyàn ló ń jẹ́ ògo. Bóyá o ti máa ń gbọ́ tó bá lọ bì kan tàbí tó máa sọ fún ẹ tán ní ọmọ ológo ni ẹ́, ọmọ ológo ni ẹ́, ṣùgbọ́n ìwọ mọ̀ pé o ò rí ògo lò torí nǹkan rere kan ò ṣẹlẹ̀ sí ẹ rí. Dípò bẹ́ẹ̀, bálọ̀kì ni, àṣetì ni, ọ̀dá ni. Kí ni ògo? Kí ni àìrógolò? Ògo ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀, nítorí ìwé mọ́ jẹ́ kó yé wa wípé Ọlọ́run dá àwọn ènìyàn ní àwòrán ara rẹ̀. Ìwé mọ́ tún tẹ̀síwájú nínú ìwé Genesis pé ní àwòrán ara rẹ̀ ni ó dá wọn, ni ó dá àwa ọmọ ènìyàn. Ìwé mọ́ ní ó ní Ọlọ́run sọ pé ẹ jẹ́ kí a dá ọmọ ènìyàn ní àwòrán ara wa. Ọlọ́run ló ń sọ̀rọ̀. Ìwé mọ́ tún wá tẹ̀síwájú, ó ní àwòrán ara rẹ̀ ni ó dá wọn. That is to say, ní àwòrán ara Ọlọ́run dá àwa ènìyàn. Kí wọ́n lè máa kí àwọn èèyàn lè mọ bí òun ṣe rí. Ṣé àwọn pé ẹ̀mí la fi ń bá Ọlọ́run rìn, a kì í rí lójú. Ọlọ́run dẹ̀ lè wá in any form, ṣùgbọ́n ó fẹ́ kí ayé mọ̀ pé bí òun ṣe rí ni àwa ọmọ ènìyàn ṣe rí. So ó dá àwa ènìyàn ní àwòrán ara rẹ̀. Àwa ni ògo Ọlọ́run. Ó dàbí bí ọmọ ṣe rí lọ́wọ́ òbí, tí wọ́n a máa rí àwòrán bàbá lára àwọn ọmọ ẹ̀. Àgbà táwọn ọmọ ẹ̀ tó bá ti wá ń dàgbà, òbí yẹn a máa rí bí òun ṣe rí, ẹwà òun a máa rí láyé lára àwọn ọmọ wọ̀nyẹn. Bẹ́ẹ̀ la ṣe rí lọ́wọ́ Ọlọ́run. Nítorí ìdí èyí, kò sí ẹni tí Ọlọ́run dá tí ò ní ògo. Èèyàn kan ògo kan ni, kò sí ògo lọ́tọ̀. A dá ènìyàn mọ́ ògo ẹ̀ ni. Ìjọ́ta rẹ̀ ti dá ènìyàn láti dá gbogbo ohun tó máa lò tá fi shine, tá fi ṣe rere. Nítorí Ọlọ́run wa, Ọlọ́run rere ni. Ọlọ́run tó ń shine ni, Ọlọ́run rere ni, tó ní ọlà, tó ní ọrọ̀, tó ní gbogbo rẹ̀. So àwa tó dẹ̀ dá gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ kò lè dá wa láìsí ògo, kò lè dá wa ká wá tòṣì. Nítorí tó bá ti rí òṣì láyé wa, a jẹ́ Ọlọ́run tòṣì nìyẹn. Ọlọ́run wa ò tòṣì. So èèyàn kan ògo kan ni. Èèyàn kan òun ni ògo Ọlọ́run. Kí wá ni àìrí ògo lò? Kí ló ń fa àìrí ògo lò? Ohun tó ń fa àìrí ògo lò, òun náà ni èṣù. Ṣùgbọ́n máa ń yà mí lẹ́nu, àwọn ènìyàn wa, àwọn bàbá wa nínú ẹ̀sìn ìgbàgbọ́, wọn ò fi bí Ọlọ́run ṣe tó hàn wá. Wọ́n fi apá kan hàn wá. Wọ́n pín sí méjì, wọ́n ní nǹkan Old Testament, wọ́n ní nǹkan New Testament. Ṣùgbọ́n ìgbà tí Jésù dé tó ń ṣiṣẹ́ ìránṣẹ́, Jésù ò kó kankan dànù o. Wọ́n fi Jésù nìkan hàn wá. Wọn ò fi gbogbo àṣẹ Ọlọ́run tó lè gbà wá lọ́wọ́ ogun èṣù yìí, wọn ò fi hàn wá. Ká lè máa bọ wọ́n, ká lè sọ wọ́n di òrìṣà, ká lè sọ wọ́n di Ọlọ́run kékeré. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò òótọ́ la wà, nítorí Ọlọ́run sọ fún mi pé agbo ìgbàgbọ́ ń dá gẹ́gẹ́. Ọlọ́run gbé mi dìde gẹ́gẹ́ bí wòlíì fún ìran ìgbẹ̀yìn ayé ni, láti fi òtítọ́ hàn wá, láti gbà wá lọ́wọ́ ìfọwọ́kàn èṣù. Kí wá ni solution ti wà láti ìpilẹ̀ṣẹ̀ láì bàtà ti dá ayé, ta dá ọ̀run, ta dá ẹ̀dá, ni Ọlọ́run ti ṣe solution. Ó wà nínú ọgbà Édẹ́nì. Tó bá ti ṣe tó lọ ka Genesis chapter 2, kó ka verse 4 to 9, wàá wo bí a ṣe kọ́ wípé Ọlọ́run dá àtigi, tewétegbò àti igi àtèso wọ̀nyẹn, ó dá fún lílò àwa ọmọ ènìyàn ni. Ọlọ́run ò dá pé gbogbo tewétegbò wọ̀nyí tó bá ti dìgbà ọ̀gbẹlẹ̀ kan fi iná sí kan jò dànù. Ìjẹ́ ìwọ mọ̀ wípé àwọn ewé kan wà tó jẹ́ pé tó bá mu pọ̀ báyìí, tó gbó, tó fi ń wẹ̀, ìjẹ́ ìwọ mọ̀ pé ó máa lé àwọn ogun èṣù jìnnà sí ẹ, tí wàá ráyè lo ògo ẹ, tí wàá free, tí wàá ráyè lo ògo ẹ, tí ọlà yá dé, tí ọrọ̀ yá dé. Ìjẹ́ ìwọ gbà bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ó wà. Àwọn àṣẹ Ọlọ́run wọ̀nyí ní làákàyè ẹ̀, nítorí pé àwọn bàbá wa nínú ẹ̀sìn tá a bá níwájú wọn ò fi kọ́ wa. Ọpẹ́lọpẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run lára mi. Mo wá ní ìbéèrè kan fún ọ, ìwọ tó ní àǹfààní láti máa gbọ́ broadcast yìí. Jọ máa share broadcast yìí kí àwọn ẹlòmíì lè jàǹfààní ẹ̀ bí ìwọ náà ṣe ń jàǹfààní ẹ̀, kó tiẹ̀ jẹ́
ó support iṣẹ́ Ọlọ́run náà. Now mo ní ìbéèrè kan fún nígbà tí èṣù ń ṣe gbogbo iṣẹ́ yẹn tó ń fọwọ́ kan ògo Job, ta ló rí èṣù sójú? Kò sẹ́ni tó rí èṣù sójú. Orí àwọn ọmọ Job lèṣù ti bẹ̀rẹ̀. Ó kọ́kọ́ jẹ́ kí gbogbo ọmọ ẹ̀ kú lọ́jọ́ kan ṣoṣo. Ó jẹ́ kí gbogbo ilé ẹ̀, gbogbo property tí Job ní, ó jẹ́ kó jóná lọ́jọ́ kan ṣoṣo. Ìgbà tí èṣù ń ṣe kinní yẹn, ta ló rí èṣù? Rárá, àwọn principalities, àwọn monitoring spirit, àwọn aláyànlé ẹ̀mí nínú òkùnkùn, nínú agbára ẹ̀ ló yàn tí Job, wọ́n dẹ̀ báyé Job jẹ́. Ìgbà tán tún lọ fọwọ́ kan ẹran ara ẹ̀, ta ló rí èṣù lọ́dọ̀ Job níbi tó ti fọwọ́ kan ẹran ara ẹ̀? Rárá, àrùn ó bo Job látorí díẹ̀ ìkànnà ẹsẹ̀ ni, tí gbogbo ara ẹ̀, gbogbo skin ẹ̀ bàjẹ́. Èṣù tún lo àwọn agbára ẹ̀ nínú ẹ̀mí yẹn, ó tún lò láti, ó fọwọ́ kan ayé Job, ó fọwọ́ kan ògo ẹ̀. So ní àkópọ̀, ọkọ ọ̀run àti ẹgbẹ́ kan ní èèyàn lẹ́gbẹ́, àwọn nǹkan méjèèjì àwọn jẹ́ monitoring spirit, agbára láti inú ìjọba òkùnkùn tó ń jẹ́ aláyànlé ti àyànmọ́ ènìyàn. Àwọn aláyànlé láti inú ìjọba òkùnkùn, monitoring spirit, àyàn ti ògo ènìyàn tí èṣù ń lò láti fọwọ́ bo ògo wa. So tíyàn bá ní ọkọ ọ̀run, tíyàn ní ẹgbẹ́, kò lè jẹ́ kéèyàn ṣe rere, kò lè jẹ́ kéèyàn rí ògo lò rárá. That is the main fact tọ́lọ́run ní kí n sọ fún ọ. Tó o bá ní, tí ọkọ ọ̀run bá ń dẹ̀ ọ́ láàmú, tí ẹgbẹ́ níní ń dẹ̀ ọ́ láàmú, àwọn èso tí ayé ẹ̀ á máa so, èso àìrógo lò ní. Ayé yẹn ò lè rojú, kò lè lálàáfíà, kò lè ní peace, kò lè ní lọ síwájú. Gbèsè ayé rádaràda, àìtẹ́gbẹ́, àìríná àìrílò ló máa ṣẹlẹ̀ sírú, nítorí pé a ti yan aláyànlé ògo tì ọ́. Monitoring spirit ló ń jẹ́ ọkọ ọ̀run, aya ọ̀run àti ẹgbẹ́ níní. Tíyàn bá dẹ̀ ti níyẹn, kò lè rí ògo lò, nítorí pé èṣù ti yan aláyànlé, èṣù ti fọwọ́ kan ògo irú ẹ̀dá bẹ́ẹ̀. Now kí wá ní solution? Màá fi ayé tèmi, màá fi ṣe àpèjúwe lọ sínú solution. Àìrógolò àti ọkọ ọ̀run níní àti ẹgbẹ́ níní, solution ẹ̀, Ọlọ́run ti ṣe solution láti ìpilẹ̀ṣẹ̀ náà. Ìjọ tó ti dá wa, tó dá ògo mọ́ wa, ìjọ náà ló ti fi solution tì wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a ò mọ̀, bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run. Èmi tìka lára mi náà bá má ti mọ̀. A pè mí, a rán mi níṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì sí ìran ayé. A fún mi láwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ pẹ̀lú àwọn àmì. Mo ṣiṣẹ́ pásítọ̀ fọdún 10. Ọlọ́run dẹ̀ ń lò mí láti gbàdúrà fún àwọn ènìyàn. Mo ń gbàdúrà fún ara mi náà, mo dẹ̀ ń gbàdúrà fún àwọn ènìyàn. Mo ń ṣàdúrà sínú omi, mo ń ṣàdúrà sínú òróró, mo ń tú àwọn ènìyàn sílẹ̀. Àdúrà àwọn èèyàn gbà, ṣùgbọ́n ayé tèmi ò yí padà. Ayé tèmi ò dáa, èmi náà ò rí ògo lò fún ọdún 10 àkọ́kọ́. Mo dẹ̀ jẹ́ aládùúrà. Ó bá mi débi pé aṣọ kan, ṣòkòtò kan, bàtà kan ló kù sí mi lọ́rùn, mi ní wardrobe síbi kankan mọ́. Ó bá mi débi pé tí n bá fẹ́ rìn láti agbègbè kan sí agbègbè kejì, bó ṣe kó jìnnà tó nínú ìlú mi, ní Adó Èkìtì níbi tí mo wà, mi rówó wọ ọkọ̀ taxi, mo máa fi ẹsẹ̀ rìn gbogbo ìgboro jáni tí màá máa wá vacancy kiri gan. Ṣùgbọ́n àdúrà tí mo ń gbà láàrin ọdún 10 yẹn, bí mi ṣe ń gbàdúrà fún yàn, Ọlọ́run dá àwọn èèyàn lóhùn, torí màá gbàdúrà pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run fi hàn mí láti bẹ̀rẹ̀. Màá gbàdúrà pẹ̀lú agbára ẹ̀mí mímọ́, màá ṣẹ́ sòróró, màá gbàdúrà sí omi. Ẹni tó lóyún ọdún 3 ń bí, ẹni tó ru oyún tí igi wà náà fọdún 3 ó bí lábẹ́ ìfòróró yàn mi. Lóríṣiríṣi àgàn tí ò bímọ ó bí. Ṣùgbọ́n èmi fúnra mi ò rógo lò. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa dáhùn àdúrà mi, ní òru ọjọ́ yìí mo ti sùn. Mo rí pé nǹkan jí mi nítan mi ọwọ́ ọ̀tún báyìí náà ti bá mi pẹpẹpẹ. Mo wá lajú lórí bẹ́ẹ̀dì yẹn, mo kọjú sí àbẹ́stọ̀d. Ìgbà tí máa fi lajú báyìí, bàbá funfun kan ni mo ń wò tó kọjú sí mi báyìí. Afẹ́fẹ́ nu kọra lẹ́nu, bàbá funfun, gbogbo skin ara ẹ̀ ó funfun bí snow white, bí aṣọ mi ni, kì í ṣe irú funfun tàwọn òyìnbó. Snow white bí eléyìí ni. Ó ní irùngbọ̀n, gbogbo irùngbọ̀n ẹ̀ funfun bí eléyìí. Nǹkan kan ṣoṣo tó dúdú lára bàbá yẹn, òun ni kóró ojú ẹ̀. Bàbá yẹn dẹ̀ sọ fún mi, ó ní Olufẹmi, ó ní tó bá ti dìde, ó ní lọ sọ fún ìyá ẹ̀ kó bá ẹ bọ orí ẹ̀. Bàbá yẹn ka gbogbo nǹkan, ó ní ìka ẹja àrọ̀ gbígbẹ,
àti ó ní kán gbé sínú àwo funfun, ó ní kán gún, ó ní èbù ẹran nọ́mọ̀, ó ní kán fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí, kán bù sínú àwo funfun, ó ní kán ní omi tútù, ó ní kán ní ọtí, kán ní obì, ó ní kí n sọ pé kí ìyá mi fi bọ orí mi, kó fi bọ orí fún mi, kó máa sọ pé ire tí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ this time pé kó má fo orí mi mọ́. Mo bá bàbá ágìw pé ìyá mi ò lè ṣe, bàbá yẹn sọ pé ìyá mi lè ṣe, ó tún bá mi ágìw padà kí bàbá tó disappear. Bàbá disappear tán, mo ń bẹ́ switch, mo tanná, mo rí pé aago 3 òru ni, mi tí lè lọ sí, mo wá bẹ̀rẹ̀ sí rò torí mi rírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí pé ta ni bàbá funfun yìí, ta ló ń láti jẹ́, torí láti bí ọdún 10 tí mo ti ń ṣe ìránṣẹ́, èdè la fi ń fọ̀, àdúrà là ń gbà, omi là ń gbàdúrà sí, agbára mímọ́ là ń lò, bíbélì là ń kà, sáàmù là ń kà, ṣùgbọ́n bàbá tó wà yìí ó wá ń sọ fún mi léku lẹ́ja léwé légbò pé kán fi bọrí fún mi kí ọ̀nà mi lè là, pé ire tó hun ẹlẹ́dàá ń gbé bọ̀. Bàbá yẹn dẹ̀ sọ pé òun ni ẹlẹ́dàá, táwa ni ẹlẹ́dàá. Gbogbo ìyẹn ni mo ń rò tójú fi mọ́. Gbàdójúmọ́ mo lọ bá ìyá mi, mo kọlẹ̀kùn, ìyá sílẹ̀kùn, mo wọlé, mo sọ nǹkan tí mo rí fún ìyá mi. Ìyá mi ní òun mọ̀ ọ́ ṣe, ó ní lóòótọ́ ni ó lóun mọ̀ ọ́ ṣe, ó ní bàbá òun máa ń bọ orí fáwọn kọ́sítọ́mà lójú òun nígbà tó òun wà lé bàbá òun náà. Bí ìyá mi dẹ̀ ṣe kinní yẹn fún mi, ìyá mi ṣe kinní yẹn fún mi ní ọjọ́ yẹn. Lẹ́yìn ọjọ́ yẹn a lò oṣù yẹn parí, a tún mú oṣù kejì, ó kù díẹ̀ kóṣù kejì parí ní ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ yẹn òun ló sọ mí dọlọ́lá dèní. Láti ìgbà yẹn bàbá funfun arúgbó kọrin kéṣe, olúwa ọlọ́run olódùmarè, ọlọ́run abrahamu, ọlọ́run isaki, ọlọ́run jacob, ọba tó ń pa májẹ̀mú mọ́ ní májẹ̀mú àlàáfíà, ìjìnlẹ̀ nínú àwọn ìjìnlẹ̀, òrìṣà ńlá nínú àwọn òrìṣà gbogbo. Láti ìgbà yẹn ni bàbá ti máa ń fìgbà kọ̀ọ̀kan wá tá jí mi bẹ́ẹ̀ ló bá ti gbá mi lẹ́sẹ̀ òsì mi níbi ìtàn báyìí, màá ti jí, èmi gan ti wá use mọ́, màá máa wo bàbá, gbogbo nǹkan tó bàbá bá fẹ́ sọ á tún sọ. Iṣẹ́ tí mo kọ́kọ́ fi rí owó 9.6 million ní Èkìtì state, ojú oorun náà ni bàbá ti wá sọ fún mi, mo dẹ̀ jí, mo lọ develop ẹ̀, mo dẹ̀ ṣe, mo fi pa 9.6 million ní yíyà yẹn lọ́hùn. Láti ìgbà yẹn bàbá fún rẹ̀ ló tún wá introduce mi sí tewétegbò. Bàbá wa máa ń ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ pé bí n bá ṣe ń ṣe ìmí, bàbá ní ewé bá ojú oorun mo ti ń gbọ́ oríṣiríṣi ewé, oríṣiríṣi solution sí ìṣòro àwọn ẹ̀dá. Bàbá ní tí n bá ti wá gbé kalẹ̀ tán á tún ní sọ sáàmù tí màá kà sí kí n tó gbé fún ìyàn lò. Ìjọ́ tí mo dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ láyé tèmi gan bẹ̀rẹ̀ sí yí padà. Gbogbo ìjọ́ tí mo dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ kò kùnà rí, kò fèèlì rí. Ṣùgbọ́n máa ń yà mí lẹ́nu, àwọn ènìyàn wa, àwọn bàbá wa nínú ẹ̀sìn ìgbàgbọ́, wọn ò fi bí Ọlọ́run ṣe tó hàn wá, wọ́n fi apá kan hàn wá, wọ́n pín sí méjì, wọ́n ní nǹkan Old Testament, wọ́n ní nǹkan New Testament. Ṣùgbọ́n ìgbà tí Jésù dé tó ń ṣiṣẹ́ ìránṣẹ́, Jésù ò kó kankan dànù o. Wọ́n fi Jésù nìkan hàn wá, wọn ò fi gbogbo àṣẹ Ọlọ́run tó lè gbà wá lọ́wọ́ ogun èṣù yìí, wọn ò fi hàn wá ká lè máa bọ wọ́n, ká lè sọ wọ́n di òrìṣà, ká lè sọ wọ́n di Ọlọ́run kékeré. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò òótọ́ la wà, nítorí Ọlọ́run sọ fún mi pé agbo ìgbàgbọ́ ń dá gẹ́gẹ́. Ọlọ́run gbé mi dìde gẹ́gẹ́ bí wòlíì fún ìran ìgbẹ̀yìn ayé ni, láti fi òtítọ́ hàn wá, láti gbà wá lọ́wọ́ ìfọwọ́kàn èṣù. Kí wá ní solution ti wà láti ìpilẹ̀ṣẹ̀ láì bàtà ti dá ayé, ta dá ọ̀run, ta dá ẹ̀dá ni Ọlọ́run ti ṣe solution. Ó wà nínú ọgbà Édẹ́nì. Tó bá ti ṣe tán lọ ka Genesis chapter 2 kó o ka verse 4 to 9, wàá wo bí a ṣe kọ́ wípé Ọlọ́run dá àtigi tewétegbò àti igi àtèso wọn yẹn, ó dá fún lílò àwa ọmọ ènìyàn ni. Ọlọ́run ò dá pé gbogbo tewétegbò wọ̀nyí tó bá ti dìgbà ọ̀gbẹlẹ̀ kan fi iná sí kánjú dànù. Ìjẹ́ ìwọ mọ̀ wípé àwọn ewé kan wà tó jẹ́ pé tó bá mu pọ̀ báyìí, tó gbó, tó fi ń wẹ̀, ìjẹ́ ìwọ mọ̀ pé ó máa lé àwọn ogun èṣù jìnnà sí ẹ, tí wàá ráyè lo ògo ẹ, tí wàá free, tí wàá ráyè lo ògo ẹ, tí ọlà yá dé, tí ọrọ̀ yá dé. Ìjẹ́ ìwọ gbà bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ó wà. Àwọn àṣẹ Ọlọ́run wọ̀nyí ní làákàyè ẹ̀, nítorí pé àwọn bàbá wa nínú ẹ̀sìn tá a bá níwájú wọn ò fi kọ́ wa, ọpẹ́lọpẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run lára mi. Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ, ẹ̀yin náà ẹ wo ìgbà tí a ti pè mí, a fún mi lágbẹ̀rẹ̀ mímọ́, mo dẹ̀ ń ṣe ìránṣẹ́ ọdún 10 ni mo fi ráre kiri, èmi gan òrógolo. Mo dẹ̀ ń gbàdúrà kíkankíkan. Àdúrà máa ń gbà, nítorí tí àdúrà ò bá gbà bàbá ò ní wá. Ṣùgbọ́n nígbà tí bàbá fẹ́ dáhùn àdúrà mi, bàbá wá fúnra ẹ̀.
Ọlọ́run ẹlẹ́dàá ó wá fúnra ẹ̀, ó dẹ̀ sọ nǹkan tí màá ṣe tí ọ̀nà mi á fi là, ó wá jẹ́ tìdàkejì táwọn bàbá wa máa ń sọ pé kò tọ̀nà. Ó jẹ́ tewétegbò, ó jẹ́ léku, lẹ́ja, omi, iyán, ẹran nọ́mọ̀, ọbẹ̀ ẹ̀gúsí kan fi bọ orí. Nígbà míì orí làbá bọ tí ọ̀nà ìbálà. Nígbà míì onírúurú ewé tọ́lọ́run ti dá gbogbo ẹ̀ wà ní ọgbà Édẹ́nì. Ẹ lọ ka Genesis chapter 2, ẹ ka gbogbo ẹ̀ tán. Ṣùgbọ́n tẹ́ bá ka chapter 2 verse 4 and 9 ẹ tiẹ̀ kọ́kọ́ ka yẹn. Ẹ rí pé nínú ọgbà Édẹ́nì Ọlọ́run dá gbogbo ewé àti egbò fún lílò wa ni. Nínú bẹ̀gàn igi ìyè tún wà. Tẹ́ bá ka Genesis chapter 2 verse 4 to 9 yẹn, ẹ rí wọ́n sọ̀rọ̀ nípa igi ìyè níbẹ̀, wọ́n ní igi ìyè wà níbẹ̀. Tẹ́ bá tún wá lọ ka Genesis chapter 3 verse 22 to 25, ẹ tún rí pé igi ìyè nígbà tó lé Ádámù àti Éfà jáde, Ọlọ́run wá lọ fi àwọn kérúbù ṣọ́ ẹnu ọ̀nà igi ìyè, ó kàn gbà sẹ́nu ọ̀nà igi ìyè, ó ní pé káwọn Ádámù àti Éfà kán má bàa máa mú nínú èso igi ìyè, kán má bàa máa jẹ, kán má bàa yè títí láé. Igi ìyè ewé àti egbògi tó tún lè máa jẹ tó pé ò ní kú ó wà. Ṣùgbọ́n mo gbàdúrà Ọlọ́run á ṣí gbogbo wa lójú ẹ̀mí. Kí rẹ̀ kú oríire nítorí pé orí broadcast yìí gbọ́. Kí rẹ̀ kú oríire. Èmi náà máa ń bá wọn pretend tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí wòlíì. Màá máa pretend mi ìfẹ́ kán ríru kíní mọ́ mi. Ọlọ́run padà wá ní ọdún 4 sẹ́yìn. Ó tún wá ń sọ fún mi pé lọ dúró lórí ìlànà ẹ. Àwọn tó nílò ìlànà tí mo fi hàn ẹ́ àti ìpè tí mo pè ẹ́, Ọlọ́run ní wọ́n wà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbálá ayé. Ìgbà tó yá tèmi náà lèmi náà wá wò pé kí ni èmi kọ́ ló ní agbára tí mo lò jẹ́, ẹni tó dẹ̀ lágbára tí mo lò ní pé kí n máa ṣe, òun ló dẹ̀ dá gbogbo ẹ̀dá. Bẹ́ẹ̀ mi náà ṣe kúkú dájú nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí fi ara mi hàn. Àwọn nǹkan tọ́lọ́run máa wá ń kọ́ mi lójú run rẹ̀, mo wá bẹ̀rẹ̀ sí ṣe náà. Bí mo ṣe ń ṣe táwọn èèyàn benefit, torí kò sírú condition tó gbé wá, Ọlọ́run á sọ fún mi ṣe báyìí. Bí ò sọ fún mi láyà mi tí bá sùn lójú oorun, á wá sọ fún mi. Ọlọ́run ní báyìí ní oníwárápá ti wá. Ọlọ́run ní omi bottle water lásán. Ọlọ́run ní kí n bu ànájẹ́ díẹ̀ sínú ẹ̀, kí n mú agogo àdúrà yìí. Ó ní kí n máa lù, kí n dẹ̀ máa sọ̀rọ̀ àṣẹ sínú ẹ̀. Bottle water kan yẹn ni mo dẹ̀ ṣàdúrà sí, mo gbé fún ní wárápá. Wárápá lọ́dẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ láti bí ọdún 4 wáyìí. Mélòó la fẹ́ sọ? Ṣé ìránṣẹ́ kan ni tí ò rí jájẹ mọ́? Tí àwọn àna ẹ̀ tán fayé ẹ̀ wọlẹ̀ tó sunkún wá sọ́dọ̀ mi, tí ò kò níṣẹ́ gan, kò ní kankan. Ọlọ́run ní lọ mú ẹja àrọ̀. Ọlọ́run ní ṣé o ti gbàgbé pé èmi ló pàṣẹ tí wọ́n fi rí owó jáde, tí wọ́n fi mú owó jáde nínú ẹja. Ọlọ́run ní àṣẹ tó mú owó jáde nínú ẹja, ó ní kí n fi ṣàdúrà fún ìránṣẹ́kùnrin yẹn. Mo dẹ̀ ní òkè, mo ní kó lọ gbìyànjú. Níjọ́ tó bá ti rówó kó ra ẹja àrọ̀, ó ra ẹja àrọ̀ wá. Mo dẹ̀ ṣe àdúrà yẹn bọ́lọ́run ṣe ní kí n ṣe. Mo dẹ̀ ṣe fún, mo gbé fún, ó jẹ́. Mi lọ ní àdéní. Ìṣe ó ti padà sí east, ó ti padà sí ìlú wọn nílẹ̀ Ìgbò. Mélòó bẹ́ẹ̀ ni ká má bàa máa kà, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà à ń fi orí Ọlọ́run hàn ni. So solution wà fún ogun tó ń jà ẹ́. Àwa ènìyàn ó dàbí pé a máa ń gbàgbé pé Ọlọ́run ní ọ̀tá kan ṣoṣo tí Ọlọ́run dẹ̀ ní, òun náà ni Luciferi, òun náà ni èṣù ọ̀tá Ọlọ́run. Ẹ̀mí la fi ń bá Ọlọ́run rìn, ṣùgbọ́n èṣù wà nínú ayé tí wọ́n dà wá sí. Ìwé mọ́ fi yé wa nínú ìwé Revelation, nínú ìwé ìfihàn wípé a ti lé èṣù sáyé láti ìpilẹ̀ṣẹ̀. A ti lé èṣù sáyé láti ìpilẹ̀ṣẹ̀. Kan tó dá àwọn ẹ̀dá àkọ́kọ́, kan tó di pé wọ́n dá gbogbo wa sínú ayé, èṣù ti wà nínú ayé. Ọ̀run lọ́lọ́run dẹ̀ wà, ẹ̀mí la fi ń bọ́ Ọlọ́run lò. Èṣù tó dẹ̀ wà nínú ayé, ó ti pinnu láti wá gbógun ti gbogbo àwa tá a ní ẹ̀rí Ọlọ́run. Èṣù tó dẹ̀ wà nínú ayé, ó ti pinnu láti wá máa ba iṣẹ́ ọwọ́ Ọlọ́run jẹ́. Ṣé ẹ gbàgbé pé àwa ni ògo Ọlọ́run? Àwa ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọjọ́ kẹfà. Àwa ni ògo Ọlọ́run. Èṣù ti wá pẹ̀lú àwọn agbára rẹ̀, principalities and power, gbogbo àwọn agbára ẹ̀. Àwọn monitoring spirit ẹ̀, àwọn ẹ̀mí kẹ́mí gbogbo tó níyẹn, ó ti wà nínú ayé. So tó bá ti ń gbé ògo ẹ̀ dé, bó ṣe wù kí ògo ẹ̀ tó, ògo ní level, ènìyàn ní ògo, kò sógo lọ́tọ̀. A ti dá ènìyàn mọ́ ògo torí a dá wa wáyé wá ṣe rere ni, ká lè máa fi bí Ọlọ́run ṣe rí hàn. Ṣùgbọ́n ògo ní level, ògo yàtọ̀ síra.
ògo ìràwọ̀ wà, ọ̀pọ̀lọpọ̀ ló nírú ògo ìràwọ̀ torí ìràwọ̀ pọ̀. Ògo òṣùpá wà, ògo òrùn wà. Tó o bá ti ń gbé ògo ẹ dénú ayé tọ́lọ́run ti dá ẹ pẹ̀lú ògo ẹ yẹn, bẹ́ẹ̀ lèṣù náà láti yan alátẹ̀lé àyànmọ́ ẹ nínú àwọn ọmọ ogun ẹ. Àwọn ni monitoring spirit tí wọ́n máa ṣọ́ ẹ tí wọ́n máa tẹ̀lé ẹ. That is why téèyàn bá ní aláyànlé àyànmọ́ láti jọba èṣù, kò síbi tó bá dé wọn á ní ó lẹ́gbẹ́. Tó bá jọkùnrin ni wọ́n á lò ní aya ọ̀run, tó bá jọbìnrin ni wọ́n á lò lọ́kọ ọ̀run, nítorí wọ́n á máa rí kinní yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn wa tó ti ń sọ̀rọ̀ lórí ọkọ ọ̀run àti ẹgbẹ́ àti ògo àti kíni àìrógolo yìí, wọ́n hit point yẹn nítorí àkòfí fún wọn. Èmi náà ti ń gbọ́ lóríṣiríṣi, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run láti fi fún mi. Ọlọ́run fi fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí n lè sọ fún àwọn ìran ènìyàn tí Ọlọ́run rán mi sí káàkiri àgbáyé ni. Èṣù ló ń yan aláyànlé àyànmọ́ ti ògo ènìyàn, tí ó ń fọwọ́ kan ògo ènìyàn tí ò. Kí ni àìrógolo tirẹ̀? Ṣé àìríṣẹ́ ni? Ṣé o ò finú ṣoyún ni débi tí wàá fẹ̀yìn gbọ́mọkàn nílé ọkọ ni? Ṣé o rọ́kọ fẹ́? Ṣé o rí aya fẹ́ ni? Ó yẹ kó o ti níṣẹ́, ò níṣẹ́. O ti graduate, o ní gbogbo qualification, ṣùgbọ́n pàbó ló já sí. Kò sí ìlọsíwájú. Ṣé o ti lówó rí? Ṣùgbọ́n tí èṣù ti wá fọwọ́ kan ògo ẹ tó ti sọ ẹ́ dẹdun arinlẹ̀. Kí ni ogun tí èṣù fi ń jà ọ́? Solution wà fún láti inú ọgbà Édẹ́nì. Pe nọ́mbà mi kájọ sọ̀rọ̀. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, fi voice mail sílẹ̀ fún mi sí WhatsApp. Tó bá kàn ẹ́, màá dá ẹ lóhùn, tá tẹ́ ẹ lọ́rùn. Bá mi rìnrìn àjò fún oṣù mẹ́ta tí ayé ẹ ò bá ti yí padà, tí ò bá ti bẹ̀rẹ̀ sí lo ògo ẹ, tó ò bá ti rí ògo ẹ lò, a jẹ́ pé Ọlọ́run ò pè mí. God bless you. Ó ṣe rere. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún àmọ̀ràn tàbí fún àdúrà, pe nọ́mbà mi sórí WhatsApp. Fi gbólóhùn sílẹ̀, fi voice mail sílẹ̀ fún mi lórí WhatsApp. Màá dá ẹ lóhùn. Nọ́mbà mi ni +234 7037993902. Lẹ́ẹ̀kan sí +234 7037993902. Lórí WhatsApp ni o. Fi voice mail sílẹ̀. Tó bá kàn wọ́n, màá dá ẹ lóhùn. Àwọn èèyàn máa ń pọ̀. Tó bá ti kàn ẹ́, màá lè farabalẹ̀ dá ẹ lóhùn dáadáa. Tó o bá ń lálàá, ara ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fún mi tó tóbi jù ní ẹ̀bùn ìtumọ̀ àlá. Àlá ṣe pàtàkì nítorí pé àlá rẹ ni ayé rẹ. Má fi àlá ṣeré. Àlá tilẹ̀ dára ju àsọtẹ́lẹ̀ wòlíì gan. Tó o bá ń lálàá, ṣáà sọ àlá ẹ sílẹ̀ fún mi sí voice mail. Ọlọ́run á túmọ̀ ẹ̀. Á túmọ̀ bí tí wàá dojú àdúrà kọ ní ìtumọ̀ àlá nìyẹn. God bless you. Lórúkọ Jésù ó ṣe rere. Má gbàgbé, ìwọ náà share program yìí káwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè jàǹfààní, nítorí pé bí Ọlọ́run ṣe fẹ́ ni, àṣẹ Ọlọ́run ni. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Àmín ní orúkọ Jésù.